ẹgbẹ́ yàrá èkó bó lè kó ṣe rí àwa dúró tán o ẹgbẹ̀rún fẹ́ńsìkì kò ra orí burúkú èèyàn sórí ibú ẹni ọmọ ẹ̀kọ́ fẹ́ńsìkì lura ṣé fẹ́ńsìkì ń rorí ibú ni. mo lè gba kọ́ńtàtì kan wá máa ń lọ sí máa lọ wọ ẹ̀wẹ̀ odò. àsọ pé èèyàn ayé ń ṣe o ẹni yìí ọwọ́ ayé wà lára rẹ̀ ọwọ́ akó paracetamol kó gbogbo ẹ̀ ní ọmọ lò ọwọ́ ayé ọ̀nà àjẹ́ ńlé ọ ní èkó ọ̀sáwá bàdàn ibo lọ́wọ́ àjẹ́ òtó à ń bọ̀ lẹ́kọ̀ọ́ a mọ̀ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe ẹ ti máa ń sá lọ kó tó dijọ́ náà eléyìí ṣe ensars. We are coming in full force Biafra and Yoruba nation. ẹni ẹ lè dúró bàbá bẹ́ẹ̀ lè dúró mọ́ mọ̀ yín dáadáa ẹ já jù ẹyin ẹ mọ̀ bẹ́ẹ̀ yẹn ṣe é sáré pẹ̀lẹ́sẹ̀ ká àbọ̀ tó lọ́ọ́ jogún fún yín ẹ mèrè sá. àrùbà tó la kíní mọ́lẹ̀. ẹbí ọ̀sán tọ̀nà nígbà kan ni ẹgbẹ́ èèyàn tó sá lẹ́sẹ̀ ká àbọ̀ wọ́n pọ̀ lẹ́kọ̀ọ́. ọwọ́ nítorí ni pé MC Olúọmọ ẹsẹ̀ káàbọ̀ lónìí. ṣé téèyàn bá jẹ́ 12-13 náà oyè ní náà kẹsẹ̀ kan jẹ́ 12 tí kan jẹ́ 13 oyè ní àpèjá tó tó láyé yìí ò tó kò sí arọlarọ jẹ́. gbogbo ọmọ Yorùbá ẹ máa retí wa Èkó ọmọ ìtìtì àyàfi tó bá jẹ́ pé arájú ni tí ò bá ti jẹ́ pé arájú pé Èkó jẹ́ kan nínú ìpínlẹ̀ tá a kalẹ̀ Yorùbá mọ́ rálì yẹn máa ṣẹlẹ̀. òkè ẹ̀sìn tó ní ilé ọmọ ṣẹlẹ̀. kí ni káwọn èèyàn máa fojú sọ́nà sí. ẹ̀yin èèyàn máa fojú sọ́nà Olúọmọ ń bọ̀. bọ́dẹ̀ ń fi àkókò yìí pé bàbá wa Ifá Gani Adams gẹ́gẹ́ bí ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá pátápátá. ìkànnì ọmọ ẹ̀ ti sọ̀rọ̀ nílẹ̀ nínú. lógo ọ̀fẹ́. kí lógo ọ̀fẹ́ kó lógo ọ̀fẹ́. Ifá Gani Ige Adams. ẹ̀yin lẹ lè kó ẹ̀yin lẹ ń gbé kó ẹ̀yin lẹ mọ̀ bí kò ṣe rí. ẹ dè kó mú fún wa o. ó kó àwọn ọmọ ẹ̀ síta. ẹjọ́ jẹ́ pé ọ̀wọ̀ mi máa ré o funfun nẹ́nẹ́ orin tá a fẹ́ máa gbọ́ lẹ́nu yín nìyẹn. ẹ dúró tán pẹ̀lú Yorùbá. ẹ dúró tán ẹ má yẹ̀ ẹ káwọn ọmọ bọ́ta ní July 3rd. ariwo yín láti ń pa láti jọ́tọ́ ti gbé pósítà yìí jáde. ẹ wá púrúfù fáwọn ọlọ́tẹ̀ wípé ọmọ Yorùbá àtàtà tó nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá nìyí tó dẹ̀ ń jà fúnlẹ̀ Yorùbá tẹ̀ jí Ààrẹ Ọ̀nà Kakanfò lé lórí. gbogbo bá jà wá ní July 3rd ààrẹ ẹ má bínú ológun ọ̀fẹ́ á pèrè yí o á lẹ́yìn lẹ́jọ́ kó jà wá torí ẹ rí ilé ẹ róde ẹ ti mọ̀ bí kò ṣe rí ẹ ti gbá àárín àwọn èèyàn yìí dáadáa ẹ mọ̀ wọ́n ẹ mọ̀ tán lè ṣe ẹ mọ̀ èrò okú tó lè wà nú ẹ̀mí wọn kó má bàa wà á ṣẹlẹ̀ bọ́ bá ṣe pé tutù láàgbé kó tó dijọ́ náà ẹ gbé o àwẹ̀ kò. ṣẹ̀rí èmi sọ̀rọ̀ kan gbà kan wípé ọdún àsìkò yìí ọgbọ́n tá a gbọ́n upside down ni energy tá a fi ṣe ensars tá a bá fi lè ṣe protest Yorùbá nation á ti rí gbà torí rally ensars ó mi gbogbo àgbálá ayé tá a bá lè ṣe rally Yorùbá nation náà tó mi gbogbo àgbálá ayé sì ti ábà United Nations fọ̀ kíákíá ó sì wọ́n fẹ́ fọ̀ ṣe ti rí nǹkan àlejò ọlọ́sàn ló ra ẹ̀jẹ̀ ń já United Nations fọ̀hùn gbogbo wọn fọ̀ kíákíá Buhari sọ̀rọ̀ kan náà Buhari sọ ọ̀rọ̀ kan ó ní wípé wọ́n ń gba security vote kí lẹ fi ń ṣe ẹ wá lọ sá ìwé Àmọ̀tẹ́kùn ẹ wá gbẹ̀gbọ́n sakabula lámọ̀tẹ́kùn lọ́wọ́ ẹ ti ṣí eré o ẹ jẹ́ àjọ ṣe báyìí ẹ̀yin gómìnà ẹ withdraw gbogbo security mọ̀pó sójà gbogbo ẹ̀ tẹ́ ń lò ẹ jẹ́ ẹ̀yin náà mọ̀ l'Àmọ̀tẹ́kùn. ká lè mọ̀ pé lóòótọ́ ni. bó ṣe rí nù gómìnà mélòó lẹ rí i pé Àmọ̀tẹ́kùn escort yẹ. àwa l'Àmọ̀tẹ́kùn ìdí tá a fi ní ẹ l'Àmọ̀tẹ́kùn ẹ lọ rèé máa bá wa kojú àwọn Fúlàní ibi ẹ ti ń jí wa gbé ẹjọ́ ṣé
àmọ̀tẹ́kùn tó gbé takabula dání ìní ọ̀nà kojú ẹ ti lu AK-47. tẹ́ ẹ ti mọ̀ wípé wèrè ọlọ́jì ni ń dà wọ́n láàmú. níbo là ń lọ gan. kò síbi tá à ń lọ ju pé Nàìjíríà ọ̀rẹ́dì ó ti wà lóko parun. kí Yorùbá má wá bá a lọ sí oko àná ọ̀rọ̀ Yorùbá ó dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Titanic ni. nínú Titanic obìnrin kan ṣoṣo tó yè ìláyé ń képe rẹ̀ dòní. ọkọ̀ ojú omi Nàìjíríà ti tẹ̀rì abala kan ti wọ mi báyìí ní ti ń tẹ̀rì lọ ọwọ́ á ku èèyàn kan tá a gbà wípé yóò yè èèyàn kan tí ó yè náà ni Yorùbá. bí Yorùbá bá náà bẹ́ẹ̀ bá wá sí èrè tá a sọ̀rọ̀ ní ìsìn ní generation yìí tá a sọ̀rọ̀ a jẹ́ wípé kémi náà lọ rèé wá físà Abidjan kí n mọ̀ l'Abidjan. ọbọnù a lè bọ́ lóko ẹrú mọ́ tíbi láì fa fèrè. so ẹ má jẹ́ àkúrọ́ fúnra wa náà. àwọn kan awèrè kan adé ẹ má bọ́ ọ̀tá dìbò. wọ́n lọ fẹ́ dìbò local government awèrè tó bọ́ ọ̀tá nígbà tó fẹ́ gbọ́ bẹ̀rẹ̀ sí ní pín ráìsì kóńgò kọ̀ọ̀kan fún wa. mẹ̀dúlà ọ̀blàgántà wọn kò ṣiṣẹ́ dáadáa. à ń gbòòrò mọ́ di ẹ̀wọ̀n lọ́wọ́ ọkú ó ní wọn ò tí òun rà tán lọ rèé jẹ́. aláǹkóyé lẹ́rú ni ẹlòkù ẹrú gangan ló pè yín. so kò sí kíní bẹ̀ náà àmọ́ èmi ò mọ tuntun sọ gbogbo tó bá gbà láàfọ̀ Yorùbá ó dùn gbogbo èèyàn ni ó láyà bí Sunday Igboho. ọ̀dà bàbá Ayọ̀ Adébánjọ bàbá mímì ń bá ṣe mí sẹ́ẹ̀kì ní bàbá ọ̀bá súnmọ́ 80 wọ́n ti lé ní 80. 94. náà oore kí ni restructuring fẹ́ ṣe fún wa. àtọ́ ti mọ̀ pé àwọn ti ń lọ. àmọ́ wọ́n ń bẹ̀rù ikú. ọmọ 94 years ti bẹ̀rù ikú. wọ́n ń bẹ̀rù ikú wọn àfẹ́ kí gbogbo ẹnu sọ pé. ara ló máa pàgbẹ́ yìí. wọ́n àfẹ́ sọ pé ẹ̀jẹ̀ adádúró káwá mú wa mú gò wọ́n ń ṣe ìsásárì lábẹ́ ìsásárì lábẹ́. ìdí ń ṣe wọ́n nù. ọmọ 94 years ti bẹ̀rù ikú. ẹ sọ fún mi ẹ wọ́n ló wà bá aṣígàgà bàbá yẹn ti darúgbó kùjẹ́kùjẹ́ tó jẹ́ pé kódà bí kú bá kànlẹ̀kùn ó yẹ wọ́n ṣí fún lẹ́rọ̀ níbi wọ́n máa bọ̀. wọ́n lọ kó tẹ̀lé pé ẹ máa bọ̀. àmọ́ síbẹ̀síbẹ̀ náà wọ́n á fẹ́ fòótọ́ ọ̀rọ̀ torí pé kéde wọ́n ń bẹ̀rù ikú. tó lè lè pé ikú yẹn ló máa pa wọ́n. ẹjọ́ náà ìgbà wo la lè kú. ikú tẹ́ ẹ̀ fẹ́ kú àìkú yín gan ọ̀sán ẹ fẹ́ kú ẹ̀ sì tí ì rí nǹkan rélẹ̀ fi di ọmọ. ẹ rí nǹkan rẹ kàkà báyìí ẹ tí ì rí ilẹ̀ fi di ọmọ. kì í ṣe gbogbo èèyàn láláyà. Sunday Igboho láyà ni òun ọ̀kọ́ kú. ẹ̀gbọ́n tó máa ń ní olówó kì í fẹ́ kú kì í ṣe bíi ti Sunday Igboho. àtúntìlé tọ́nu. àbà téèyàn kan bá lè bọ́ ọ̀tà nínú gbogbo àwọn wèrè rádaràdá yẹn kó olówó ju Sunday Igboho lọ màá ní ó prove ẹ̀ tó lọ́dọ̀ fún lọ́lá ẹ̀rọ máa yérè ìlú èbó ó ń rán wọn ẹ̀jọ́ títí láwọn ibì kan òun tún títí jù yín lọ láwọn ìlú kọ́ńtírì kan àmọ́ wá fẹ̀mí ẹ̀ lélẹ̀ fún òmìnira Yorùbá. àìlè fẹ̀mí lélẹ̀ ìdí ń ṣe gbogbo àwọn bàbá Ayọ̀ Adébánjọ Ayọ̀ Àmàlà Ayọ̀ kìnìkan. Ayọ̀ Báláyé. àìlè fẹ̀mí lélẹ̀ ni àwọn náà mọ̀ pé àṣìṣe pọ̀. ọ̀pọ̀ àṣìṣe tó dé bálẹ̀ Yorùbá àwọn bàbá yìí náà ní. àmọ́ àtúnṣe yẹn ni ló ṣòro fún wa. lọ́dọ̀ ọmọ AIG kan ọmọ ilẹ̀ Yorùbá gbà yẹn oníká má blame àwọn Haúsá mọ́ onírísí àwọn bàbá yẹn ní problem wa onítọ́bápẹ̀ nǹkan 30 ọgbọ̀n wá sí ilẹ̀ Yorùbá àwọn bàbá yẹn ló máa tàkú Fúlàní wọn wá kó mẹ́ta ọ̀ mẹ́rin wọn kó wá sí àlẹ́ ìlú rẹ̀. bí ẹ ṣe tọ́tọ̀. tí wọ́n ti pẹ́ láti ṣe
bẹ́ẹ̀ ṣe wà ní ìsìn ẹ ti tọ́ ọmọ iléèwé ọmọ ti wọ yunifásitì ẹjọ́ máa ń kàwé tàbí ọmọ ọ̀bá rí àánú ọlọ́run àti ríṣẹ́ dọwọ́ ọlọ́run ẹ̀dùn ọdún tẹ́ fẹ́ sọ fún mi pé àwọn èèyàn ò rìtáyà ní oṣù ìjọba wọ́n rìtáyà náà wọ́n lọ ọmọ wọn ọmọ ẹlòmíín ni wọn lórí ibú ara wọn primary school certificate ló ní o wọ́n lọ fi ha. bọ́mọ àwọn olórí ibú yìí mi bá sọ òyìnbó ẹ mọ̀ sá lọ ní o ní eré gidi. so Haúsá gbọ́n jù wá lọ tẹ́ bá wo nǹkan tó ṣẹlẹ̀ ìgbà tọ́rọ̀ Nàìjíríà army tó ṣẹlẹ̀ àti police àti gbogbo ẹ̀ Haúsá ń sáré kó àwọn ọmọ tiẹ̀ síbẹ̀ ìpínlẹ̀ ilẹ̀ káàárọ̀ oòjíire ó jẹ́ 6 nígbà tí ìpínlẹ̀ àwọn yínmírín tá a mọ̀ sí Haúsá náà jẹ́ 6 ìpínlẹ̀ tiwa wà ó ti wà in existence Afẹ́nifẹ́re ti wà in existence ọdún méjì lẹ́yìn rẹ̀ Arẹwà tó wà tó bá jẹ́ wípé wọ́n fẹ́ ni fẹ́ re ni tí wọ́n fẹ́ ni fẹ́ ire kí wọ́n fẹ́ ni fẹ́ re ni ibẹ̀ náà làwọn Afẹ́nifẹ́re jókòó sí tí ìpínlẹ̀ 6 tàwọn yínmírín Haúsá tẹ́ kúrò níbi ń lọ bíi 19 ibẹ̀ làwọn Afẹ́nifẹ́re jókòó sí táwọn Arẹwà fi ní rédíò tán ní tẹlifíṣàn ẹ̀yà àwọn Afẹ́nifẹ́re ẹjọ́ kí la ní àmọ̀dé nǹkankan gbogbo Afẹ́nifẹ́re ilẹ̀ Yorùbá ní ojú pé ètò ìdìbò lọ á dìbò wọn à sì dìbò rí ká gbárùkù tọmọ káàárọ̀ oòjíire tòótọ́ àfi ká gbowó lókè ọya dìbò fún yínmírín ìyá rẹ̀ ló ń jẹ́ wáyà wá níwọ̀n ò rí tàn rẹ̀ kọ ọjọ́ gàtẹ́ kò jọgà tí ó fẹjẹ̀ méjèèjì èèjọra wọn Awólọ́wọ̀ ó ṣe dáadáa o kò ṣe dáadáa ó ṣẹ̀kọ́ ọ̀fẹ́ àwọn kan lórí ọ̀fẹ́ ṣẹ̀kọ́ ọ̀fẹ́. iṣẹ́ àwọn tó ní orí ọ̀fẹ́ sí ẹ̀kọ́ ọ̀fẹ́ ò ló ìyà jẹ wá lóde òní. The Post-Graduate Road Queen Elizabeth Road nìbàdàn ayé Awólọ́wọ̀ ní náà Cocoa House nìbàdàn ayé Awólọ́wọ̀ ní Liberty Stadium ayé Awólọ́wọ̀ ní Western Nigeria Television Network tó di NTA lónìí iṣẹ́ ọwọ́ Awólọ́wọ̀ ní. Ẹ wá sọ fún mi Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University iṣẹ́ ọwọ́ Awólọ́wọ̀ ní. UI iṣẹ́ ọwọ́ Awólọ́wọ̀ ní. UCH iṣẹ́ ọwọ́ Awólọ́wọ̀ ní. Premier Hotel iṣẹ́ ọwọ́ Awólọ́wọ̀ ní. Ẹjọ́ àwọn awo ti sìn tọ́jà wípé tó bá ti fẹ́ dìbò kíní Awólọ́wọ̀ lásán ni wọ́n kàn gbé sẹ́gbẹ̀ẹ́ tí wọ́n máa fi tàn wá àpẹẹrẹ eré wo ló ń fi lélẹ̀. Ǹjẹ́ bí ètò ààbò bó ṣe rí ń gba ayé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ǹjẹ́ ló ṣe rí nìsín ẹgbẹ́ kẹfílẹ̀ bẹ́ẹ̀ fún nínú ọmọ wíṣí káàdì. Ǹjẹ́ bó ṣe rí ń gba ayé Awólọ́wọ̀ ló ṣe rí nìsín. Àwọn nǹkan yìí kò lè jẹ́ wọ́n fi ìpìlẹ̀ rere lélẹ̀ torí wípé kí ni wọ́n fẹ́ jẹ ju ẹnu wọn lọ. Omíyalé jẹ́ ń béèrè kankan. Kí ni Yorùbá ń pè ní kí ẹni kó ṣojú kó tún ṣe ẹ̀yìn? Yorùbá máa ń sọ nínú ọ̀rọ̀ wọn pé lágbádá ṣojú ó ṣẹ̀yìn. Kí là ń pè pé ènìyàn ṣojú ó ṣe ẹ̀yìn? Tábà lèèyàn ṣojú ó ṣẹ̀yìn kì í ṣe wípé bóyá ẹjẹ́ ń sọ example pé bóyá mọ̀lẹ́bí kan nílé ibẹ̀ bóyá ọjọ́ rẹ̀ baálé ilé yẹn baálé ilé wa kú ìgbà tí baálé ilé wà láyé ẹjọ́ múra yín ní 5 and 6 ẹ̀sùn mọ́ra yín gan baálé ilé wa kú ó wá ń lọ ọbẹ̀ lóòrèkóòrè ó ń kàn sí mọ̀lẹ́bí láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ní Yorùbá gbàgbọ́ pé èèyàn ṣojú ó tún ṣẹ̀yìn àmọ́ ẹjẹ́ wá rò báyìí pé ẹ̀yìn tá à ń sọ kó ṣe yìí
bí ṣe ń lọ rèé yọjú sí mọ̀lẹ́bí láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ìyẹn ṣe dáadáa ń bẹ̀. ǹjẹ́ níyàn rẹ ló fi ń ṣe é? ǹjẹ́ kì í ṣe pé bóyá ọ̀tọ̀ ní nǹkan tó wù ú ní lọ́kàn? tó yẹ yín sìn ọ̀pọ̀ àwọn tó bá láwọn ń sojú Awólọ́wọ̀ ojú Awólọ́wọ̀ orí ibú wo lẹ̀ ń ṣe ṣèṣe ẹ̀mí gbogbo nǹkan tó Awólọ́wọ̀ gbẹ̀mí rẹ̀ ṣe pátá iná làwọn bàbá ìtìrẹ́jú kalẹ̀ ló ti ń bàjẹ́. Most of Awólọ́wọ̀'s legacy are becoming dilapidated. wọ́n ti ń bàjẹ́ náà. ọ̀pọ̀ iléèwé t'Awólọ́wọ̀ kọ́ ló ti ń parun. sùkúù ti wó gbogbo ẹ̀ ti ṣe gbogbo yín ó dẹ̀ máa f'Awólọ́wọ̀ ṣe campaign. ṣé wọ́n wá sojú sẹ́sẹ̀yìn? ojú ló ṣe wọn àṣẹyìn náà. ọ̀pọ̀ wọn lápá àwọn olórí burúkú yìí wọ́n b'Awólọ́wọ̀ kó bàtà ni o. àwọn ni wọ́n sáré b'Awólọ́wọ̀ kó bàtà b'Awólọ́wọ̀ bá ń jáde. Awólọ́wọ̀ wá kú tán gbogbo legacy Awólọ́wọ̀ ti parun náà parun. àbí ẹ̀kọ́ ọ̀fẹ́ tá ń sọ̀rọ̀ nípa rẹ̀ ẹ̀kọ́ ọ̀fẹ́ dà nílẹ̀ káàrọ̀ òjìrè. ṣé bẹ́ẹ̀kọ́ ọ̀fẹ́ ṣe rí láyé àwọn olórí ibú tí ń ṣe gómìnà tá ń ṣe gbogbo rẹ̀ yìí? orí ọ̀fẹ́ ẹ̀kọ́ ọ̀fẹ́ yìí làwọn rí gbà láyé Awólọ́wọ̀. ǹjẹ́ báwọn ṣe wá rí jẹ láyé Awólọ́wọ̀ ǹjẹ́ làwọn ń ṣe nìsín? irú ẹni bẹ́ẹ̀ ó sojú ni kò sẹ̀yìn. ká tó lè gbà pé ó sojú ó ṣẹ̀yìn á jẹ́ ìwọ tó o ṣe gómìnà tó jẹ́ pé gómìnà tó o ṣe gbogbo tó o ṣàdéhùn pé ó ṣe pátápátá ló ṣe. ẹ̀kọ́ ọ̀fẹ́ ó ní bá ṣe ṣe láwọ́ ayé Awólọ́wọ̀ yúnífọ́ọ̀mù ọ̀fẹ́ ni ìwé táwọn ò fi kọṣẹ́ ọ̀fẹ́ ni oúnjẹ ọ̀fẹ́ ni àga iléèwé kì í ṣe pé àwọn ọ̀sẹ̀sẹ̀ máa rú kí ayé ìyẹn náà ń pè lẹ́kọ̀ọ́ ọ̀fẹ́. owó wàhẹ́ẹ̀kì ọ̀fẹ́ ni owó nẹ́kò ọ̀fẹ́ ni. àmọ́ ní ìsìn wọn lẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ ká máa wọ ẹwẹ́ bíbù tẹ́jẹ̀ ti rántí lọ́pọlọ yẹn o. wọ́n á sọ pé kọ́ ọ̀fẹ́ àwọn ọmọ kan àgàrẹ iléèwé ni. ẹ lẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ ẹ fáwọn ọmọ ní ìwé mẹ́fà ṣé sọ́bjẹ́tì mẹ́fà ló ń ṣe sùn. ẹ sọ pé ẹ̀kọ́ ọ̀fẹ́ ẹni wọ́n máa sanwó kan owó PTA owó kíníkan levy ẹ̀kọ́ ọ̀fẹ́ dẹ̀ ni o. ẹ sọ pé ẹ̀kọ́ ọ̀fẹ́ àwọn ọmọ ń sanwó wa ẹ̀kíní tẹ́ bá pe nǹkan ní ẹ̀kọ́ ọ̀fẹ́ ẹ ti mọ̀ bí àwọn ìyá wa tán tata tán tarú. ẹ̀kọ́ ọ̀fẹ́ tẹ̀ ń sọ fún wọn ni pé kọ́mọ tiwọn náà lè lórí ọ̀fẹ́ sí ẹ̀kọ́ tó yè kooro. káwọn olórí ibú yìí tó lè sojú ká tó lè sẹ̀yìn àfi ká bá lọ rèé kó gbogbo àwọn ọmọ wọn tí ń bẹ lókè òkun tí ń kàwé lókè òkun táwọn á jù wọ́n sí public school tí àjọ ń kàwé pọ̀. àbáṣá lè ṣe bẹ́ẹ̀. ọmọ Awólọ́wọ̀ mélòó ló jẹ́ pẹ̀lú èbó ní ti ń kàwé nígbà táwólọ́wọ̀ ń ṣèjọba? bàbá Lateef Jákàndé lẹ́kọ̀ọ́ nígbà tó ń ṣèjọba báwo ló ṣe ṣe? gbogbo àwọn nǹkan yìí wọ́n bá lẹ́ẹ̀ sojú ẹ̀ ń sẹ̀yìn rẹ́yìn ṣe o eré yín ti burú o rí ẹ̀yìn kankan ṣe. ẹ má fi ìgò wèrè ẹ má fi fìlà àdánwò ẹ má fi tàn wá. àti gbá àlá àti ẹ̀sìn mọ́ alúbàtà kan kì í dárin. bónílé bá sì ti mú àparí iṣu tébí hàn lẹ́tọ̀ àwọn àgbà sọ pé òwe ilé tó lọ ni. Fúlàní ọmọ jí ó yé wa pé àwọn làwọn ní gbogbo ilẹ̀ bàbá àti akínyẹ́ wá kú lórí dé wọn ò rí nǹkan kan ṣe sí. ẹ wo orú ọ̀rọ̀ tó bá Ọlọ́fà sọ yẹ kírú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ó tẹnu ọba aládé ilẹ̀ Káàárọ̀ Oòjíire jáde wípé àwọn ìyẹn bọ̀dá Múfú kábíyèsí ni wọ́n Gbàdàmọ́sí Múfú ló kọ wọn náà Muftau wọ́n láwọn ń tà wọ́n o kò sí ní tí Fúlàní fẹ́ lọ àwọn ò lè lé Fúlàní lọ́fà kíní kan kò sẹ́ni ó lé ẹlé Fúlàní lọ́fà níta ń sọ ni wípé asámọ ìran ẹ̀yà tí ń pààyàn làwa ò fẹ́ rí mọ́. wọ́n lẹ́lẹ́fọ́ o ó ní o ó lẹ́fọ́ mi èé sẹ̀fọ́ àtàn ara ní ń fún náà. ta ló bi léèrè pé ṣé ẹ̀fọ́ àtàn ni àbẹ́fọ́nú ọ̀pẹ ìdí ọ̀pẹ. àbẹ́tàtà ti lẹ́lẹ́fọ́ tó ní o tí ìsọ̀rọ̀ kankan ó lẹ́fọ́ mi èé sẹ̀fọ́ àtàn ara ti ń fún ni. bára ọba máa fún àwọn ọba aládé tí
tí kìí ṣe wípé wọ́n mọ̀ pé àwọn ti jẹ dòdò tí wọn ò lè sòdodo mọ́ ẹ̀ ní sọ pé ẹ fún Fúlàní ní sàtífíkẹ́ẹ̀tì ọmọ onílùú nílùú Ọ̀fà sàtífíkẹ́ẹ̀tì tọmọ onílùú gan ò rí gbà. Kábíyèsí tó wá fún àwọn Fúlàní lágbára débi pé béèyàn bí Yorùbá kan bá sọ pé Fúlàní ni wọ́n pé kán sọ pé bàbá òǹtọ̀ ni Fúlàní. Ṣé ẹ rí i wípé ẹ̀yin afọbajẹ ẹ má bínú o mi ò rọ̀ yín kẹ́ ẹ máa ṣe blood test kẹ́ ẹ tó máa tiẹ̀ kọ́kọ́ dífá rárá pé ǹjẹ́ lóòótọ́ ọba tó fẹ́ wọ̀ pẹ̀lú yìí ǹjọ́ ọmọ Odùduwà ni bí ǹjẹ́ ó tan mọ́ràn míyàn ẹ kọ́kọ́ máa ṣèwádìí náà ẹ mọ́kàn máa bá wọn tó jẹ́ wípé owó ti blindfold wọ́n ti lówó kọjá kádàrá ẹ jẹ́ á ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ilẹ̀ Káàárọ̀ Oòjíire ogun Fúlàní ò jà wá ogun ara wa ní ń jà wá. Torí kánà bàbá yìí sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà ní àbà Fúlàní tó ti kọ lẹ́tà sílùú Gàngán tọ́yìn tẹ́ bá lórí ọ̀fẹ́ láti gbọ́ wọ́n ti kọ lẹ́tà báwọn tó ń padà bọ̀. Àtọ́ba kábíyèsí Aṣígàngán kábíyèsí ẹ̀yin náà lẹ máa ń tẹ́ ìgbà lọ́wọ́ wọn ẹ ṣàlàyé torí kábíyèsí ọba Aṣígàngán àti sẹ́ríkì Fúlàní tá a lọ rèé lẹ́kọ̀ọ́ 5 and 6 ni wọ́n. Wow. Ọ̀rẹ́ tímátímá ni làwọn méjèèjì. Ọ̀rẹ́ tímátímá ni làwọn méjèèjì. Ẹ dákun ẹ ti wá bá Fúlàní jẹ ẹ ti bá Fúlàní mu ẹ ti bá wọn lò ẹ ti fún wọn lóyè ẹ wá ní wọn ò ní mọ léyìn débi pé wọ́n máa pa yín. Ìtọ́ka wàá dùn mí ni wípé ẹ̀yin ọba aládé lọ́yẹ ká máa kàn Fúlàní ọmọ àtà ká máa sun yín mọ́nú ààfin ká fà wá ọmọ ìlú lẹ̀. Bóyá gbàgbọ́n bá ń ṣe bẹ́ẹ̀ bóyá ẹ mọ̀ pé ó tọ́ kẹ́ ẹ jí gìrì sí ọ̀rọ̀ ètò ààbò. Ẹ̀dùn náà ọba aládé ní ìṣàkóso ìlú èé ṣèjọba. Ọba ló gbọ́dọ̀ mọ ọ̀rọ̀ ààbò ìlú rẹ̀ tí ń ṣe ọba lé lórí. Ìwọ lọmọ mágàjí agboolé kọ̀ọ̀kan ìwọ lọmọ baálẹ̀ tó jáde nínú abà kọ̀ọ̀kan. Nígbà yí Awólọ́wọ̀ máa ń pe gbogbo lọ́balọ́ba gbogbo baálẹ̀ yóò pè wọ́n sí pàdé pé ibi tí wọ́n dì mú o àbà bàbá tiẹ̀ wá sọ pé a ti mọ àwọn ọba tó ti lò gbésí ayé lọ rí. Kábíyèsí ikú bàbá èyí Aláàfin Ọ̀yọ́ kábíyèsí bàbá ṣe wáyé bàbá máa pè pàdé pé ìwọ mága olórí ilé ibi báyìí rè olórí gbọ́dọ̀ gbọ́ pẹ́kẹ́ kómi lẹ́yìn agboolé yín yẹn ó kálukú tọwọ́ ọmọ wọn bọ aṣọ. Ìyẹn náà ń pè ní ìmú ọ̀rọ̀ ètò ààbò ní ọ̀kúnkúndùn. Ọba ló lètò ààbò àmọ́ ọba tó ń bọ̀ tó ń bá lètò ààbò ti gbowó lọ́wọ́ Fúlàní tó bá lètò ààbò ṣe dúró. Ẹ dá ló bó lètò ààbò ṣe fẹ́ dúró. Ìdí nìyẹn wípé àwa wá bẹ́ kọ́kọ́ lé ẹ lọ́yọ́rọ̀ lọ́nà ni ká tó wá fàbọ̀ bá díẹ̀ kì í ṣe pé àtàbọ̀ bá díẹ̀ automatically torí ẹlòmíì gan wà olóṣèlú míì wà tẹ́ pé àgbẹ̀ òṣèlú orí rẹ̀ àgbẹ̀ ilẹ̀ àwà àwì. Ọba míì wà tẹ́ pé àgbẹ̀ adé Oòduà bá bẹ̀rù tí ń bẹ lórí wọn àgbẹ̀ ilẹ̀ àwà tó akẹ́rẹ́ sí wọn dì. So bó ṣe jẹ́ nù. Wọ́n ní sáàsì ọmọ ọmọ yín kí bẹ́ẹ̀ bá gbòdì ATM àwọn èrè wọ́n páàkì àwọn èrè tó ní POS níbi tí ẹ ń bàjẹ́ dé. Wọ́n gbowó lọ́wọ́ yín àwa protest pa àfẹ́ wọn mọ́. Wọ́n wá yí orúkọ wọn padà sí SWAT. Kọ́ máa SWAT yìí lọ́dà yẹn. Ìgbà tó wá yí orúkọ wọn padà sí SWAT agbára yẹn ọ̀pọ̀ tó wọ́n wá da ajá sí gbogbo yín ajá EFCC wá wọnú yàrá mú gbogbo yín ẹjọ́ ẹ̀sà àtìtẹ́ ẹ̀ ṣe kéde rìsọ́ọ̀tì ẹ̀. Àbákálá àti fọ́ gbogbo ojú ẹ̀ pọ̀ tá a ti fọ́ gbogbo ẹ̀ pọ̀ gbà yẹn ni á ti látúntò á ti bẹ̀rẹ̀ ìgé. Ẹ bá mi bẹ̀ wọ́n kẹ́ ẹ bá mi rọ̀. Bẹ́ta ni. Àwọn ọ̀dọ́ ìsìn. Kò ní dáa fún mi tí ń bá bẹ̀ yìí. Èsì á bẹ̀ wọ́n. Òye lè má yé wọn. Ẹjọ́ yìí ó yé wa. Ẹ wò ó. Olóyè Sunday Igboho kọ́lọ́ ní ó gùn lẹ́mìí.
láìpẹ́ láì jìnnà wọn ní jọ̀dọ̀ mọ́ wọ́n lè pa. àbí bẹ́ẹ̀ kọ́ ni láìpẹ́ láì jìnnà wọn ní jẹ́ ọ̀dọ́ mọ́ lẹ́yìn tó túmọ̀ sí gbogbo ìlàkàkà tá ń ṣe torí àwa ọ̀dọ́ ni. nígbà táwọn táwa ṣe ìlàkàkà fún tàbá wá tún ní àìsàn máa bẹ̀rẹ̀ wa fún kéde ṣé àbọ̀ fáwọn ọ̀dọ́ ti wá ta jù àwa láàrin iṣẹ́ àwa láàrin nǹkan kan ẹ̀dúnná ọmọ Fáyẹmí bolówà ọmọ gómìnà Ṣèyí Mákindé dà ọmọ Gbóyèga ọmọ Oyètọ́lá dà àmì ọmọ Akérédolú dà ọmọ Sanwó-Olú ńkọ́ ọmọ Dàpọ̀ Abíọ́dún ńkọ́ ọmọ Ràmọ́nì Ràsákì Kwara ẹjà ṣébi táwa ti kiri pure water àti ọdún bójú ojí mi ṣe làwọn wà sáwà ní ronú ẹ sọ̀rọ̀ sókè bàdà a nídìí ẹ̀bẹ̀ kí la fẹ́ bẹ̀ yìí fúngbà tí ìyá wèrè kí ṣẹ̀ṣẹ̀ máa bẹ̀ yìí ilé bẹ̀ yìí o ẹjẹ́ sun oorun mẹ́ta tán lọ́mọkùnrin sùn bọ́ bá kọ wájú sí yín ẹ̀ta bọ́ bá kọ wá ẹ̀yìn sí yín ẹ̀ta bọ́ bá kẹ̀yìn nìkan tẹ́rù onú yín pa ajé ọmọ ẹbẹ̀ yìí pa yín fún kíni ẹ bá àmọ́ jáde ọkọ̀ ọdún Yorùbá nation tọ́ba sì ti kú kúnnú ẹni tó tẹ̀lẹ̀ sínú ọmọ rẹ̀ gan wọ́n jálẹ̀ ẹ bọ́ lẹ́ńbẹ́ oje. ìyẹn fún tàwọn ọ̀dọ́ bó ti di bẹ́ẹ̀ mọ nǹkan tó jẹ́ kí n béèrè pé àwọn bàbá torí àti tá a bá máa tan ara wa jẹ àwọn bàbá yẹn ti gbé ìlú wa wọ́pùlẹ̀